Africa Content TV. Gbogbo bá ṣe fẹ́ gbà ìkúrò lọ́wọ́ àwọn ìjọba amúnilẹ́rú amúnisìn. Bá ṣe fẹ́ gbà ìkúrò lọ́wọ́ fáwọn. Bẹ́ẹ̀ lọ́wọ́ kan wà nínú òkùnkùn. Tọ́fẹ́ bá tàbá sínú ìwọlé. Àjẹkù ìyàlẹ́lẹ́ tún máa jẹ. Ìtorí ìkàtọ́ ti ṣe fún yín láti lẹ̀ òun ló fẹ́ kí mi náà kọ̀ tì ní ọkọ̀ fẹ́ kí n pe oṣù náà ṣe àmọ́ kọ́lọ̀ kó wá fún mi kọ́lẹ̀ tó ṣe dé ọba kó yíyọ bó ṣe kó lọ. Ìjọ ti tẹ tọ́ọ̀bà utilize ẹ̀ àyè wà fún ẹ láti kọ́ tẹ́lọ̀ àyè náà wà fún ẹ láti kọ́ lẹ́yìn. Èmi ti sọ fún gbogbo yín pátá tó bá jẹ́ pé màkà ló fẹ́ jà ó bọ́ta kó jà tó bá jẹ́ pásítọ̀ ló fẹ́ jà ó bọ́ta kó jà tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ìsìjàmbá ẹ̀kọ́ ẹ̀gbó ó bọ́ta tó bá jẹ́ pápì ó bọ́ta tó bá jẹ́ jálàgbà ó bọ́ta tó bá jẹ́ pé ọlọ́pọ̀ ó bọ́ta ìjẹ́pọ̀ ẹ̀yà ìbá gbóni ẹ̀pọ̀ bàbá ẹlẹ́kùn tó náwó tó bá lè ṣàlẹ́jì ní ọ̀rọ̀ ṣàìkọ́lá. Èyí tẹ́kọ̀ ẹ̀ bá gbó come outside come and fight me. O ní wà nínú ọdún ẹ̀. Gbogbo èyí tẹ́ ìjọ ìjókòó. Tẹ̀lé ṣe mítìn ẹ ti kọ lẹ́tà yóò wọ̀. Ẹ ṣe mítìn pé ẹ fẹ́ protest. Ṣọ́kọ̀ tó yìí. Ṣọ́kọ̀ tó yìí. Ṣé bẹ́ẹ̀ bá ṣe protest ṣẹlẹ̀ pọ̀ tó yín? Ìgbà táwọn bá ṣe protest pé ẹgbà wọn lọ́wọ́ sípò tẹ́lẹ̀ ilé ìjáde pé àwọn ọmọ ìlọ́wọ́ tó jáde náà lọ́wọ́ ẹ̀rù. Tẹ́lẹ̀ ìjáde pé táwọn bá protest lọ́sọ́dọ̀ Lagos State Government pé wọ́n gbà lọ́wọ́ sípò ó ti sẹ́pù aside tẹ́lẹ̀ bá lè jáde pé ẹsẹ̀lẹ́sì ẹ̀jẹ̀ kí ajagunpadé máa bá ṣe lọ ọ̀wọ́ tó wà lọ rẹ̀ ọmọ ìlú ìlú ọ̀run. Ọmọ tó lè fi kí wọ́n fi jáde ẹ̀rọ níyà oyè tí ó lò bọ òun ọ̀wọ́ tó wà lọ rẹ̀. Ìtorí nǹkan tó bí wọn ní àjọ̀gbá wọn jẹ́ kú jíjẹrá. Tí wọ́n gbé pàtẹ́ ṣe tí kò sẹ́ni tó ga o, ẹ wá fẹ́ ga lù sí. Ẹ̀yẹ tí wọ́n gbà sí látẹ̀yìn ni. Ọ̀rọ̀ náà jẹ́ ajọjẹ tiwọn ní ọ̀fẹ́ kájọjẹ tiwọn. Ìwé tó bá fẹ́ bá mi jẹ tèmi wà wá ṣọmọṣẹ́ lábẹ́ mi ni. Àbẹ́ni èmi ṣàṣọmọṣẹ́ ni òun kò ṣe rí jẹ́ bẹ̀. Ìwé tó bá lẹ̀ fẹ́ bẹ́ẹ̀ náà jẹ tèmi wà wá ṣọmọṣẹ́ ni. Tókè òkú ọ̀gá gbé ẹ̀padà sísàlẹ̀. Ayẹ̀jọba ṣe kí ni àjọba fọwọ́ nìbọ̀. Ìlú náà yóò máa ń rìn ọ̀rọ̀ṣẹ́ ẹ̀ tí pọ̀ tó. Ẹ̀yin jẹ́ pé ìjà gbogbo plan ètò di gbogbo plan tèmi ètò sẹ́ẹ̀lì. Mo rẹ̀ tí ìlówó ní ìgbéni fẹ́ lu ẹ́sì. Wọ́n ní àwọn àgbà kan ṣe mítì, àwọn pápí kan ṣe mítì, abálẹ́kùn wọ́n sì èpè lọ́wọ́ máa ṣẹ́. Ẹ tó bá lẹ̀ ṣe pé lórí yọ èpè yẹn máa padà sí bí mi.
ọba náà wà ṣòṣì lọ́wọ́ kan àwọn ceasefire tọ́ba ceasefire ẹgbẹ́ sísì bọ̀ tọ́ba lẹ̀ open fire ẹ̀jú bọ̀ olùdó ìdíbọ̀. ẹ̀yin èmi wà tà ìyàtọ̀ ti fi jẹ́ yín ó ti tó gẹ́ bí iṣẹ́ àpò wọn kọ́lẹ̀ wá 10 million àbí 20 million wa kọ́ni tó kọ́ ọmọ sísí owó ọ̀dọ́ yín kọ́ máa gbowó ìtọ̀ ọ̀gá owó ilẹ̀ káàkiri ẹ̀ máa ṣe kọ́mítì ẹ̀ tún máa bu lẹ́rù ẹ̀ tún máa sọ fún ẹ̀ lẹ́ni kọ́lẹ̀ owó yẹn yá kọ́lẹ̀ owó yẹn yá gbogbo ọmọ náà wá gbẹ kẹ́nikẹ́ni. àtìgbà tẹ́lẹ̀ ti lórí òye ṣé ó sọ ní àbí ó sọ yìí ó kò ní àbí ó kò ní. gbogbo lórí tí ò bá ti da ẹni ló kó pa. ọmọ sáré káàkiri àwọn mẹ́rin ọba ń wá kó lábẹ́ yíyọ àwọn mẹ́rin ọba kọ̀ọ̀kọ̀ ìtẹ́yọ̀ kan tọ́wọ́ tẹ́yọ̀ kan tọ́wọ́ lásìkò tí èmi tí mo ṣíwájú ogun yìí. gbogbo ìtẹ ẹ má jàgbọ́ ẹ̀gbẹ́ ẹ̀ka gbangba àtọ̀gá àtọ̀kọ́ṣẹ́ yín máa gẹ́gẹ́ wọ pé ẹrú Yusufu lẹ́jẹ́. nítorí láti 2011 èmi tí mo ṣíwájú ogun náà mo jókòó gbogbo yẹn ṣe wá fẹ́ kó mi lẹ́rú aṣojú ìbẹ̀sí ìwọ ṣáà máa wò mí ìwọ máa wò mí o ṣojú òdodo o jábọ́ kó fọ̀ o ti gbójú wálẹ̀ o. ẹ pé kí ẹ sọ pé. Yorùbá àṣekọ̀dọ́tọ̀ látọ̀kọ̀ ọdún kan Yorùbá àṣekọ̀dọ́tọ̀ láti lo orí general language wa English ni southwest language orí Yorùbá àwọn general language wa English ni southwest language orí Yorùbá Yorùbá àṣekọ̀dọ́tọ̀ láti lo orí Yorùbá àṣekọ̀dọ́tọ̀ látọ̀kọ̀ ọdún lórí Yorùbá máa kọ̀ṣẹ́ tẹ́lẹ̀ Yorùbá máa kọ̀ṣẹ́ kápẹ́ntà Yorùbá máa kọ̀ rẹ́gà lọ́jọ́ iṣẹ́ mọ́tò ló kọ́ ìjọba rú ẹ̀kọ́ ìwọ ni ọlọ́run ni akẹ́tọ́rí wọn ìwọ nìkan ibùkọ́ lọ́lẹ̀ wọ̀ ìjọba ti jáde láyé ẹgbẹ́ gbogbo gárájì ẹgbẹ́ lọ sọ́run. Ṣètò àwọn Chinaita yìí kúyà náà lọ fi ránṣẹ́ sí wọn. Ṣètò àwọn bàbá balógun kúyà náà lọ fi ránṣẹ́ sí wọn. Ṣètò àwọn sáńdà kúyà náà lọ fi ránṣẹ́ sí wọn. Ṣètò Adébáyọ̀ sọ̀sẹ̀ kúyà náà lọ fi ránṣẹ́ sí wọn. Tó bá ní dọ́kọ̀ àtìlẹ́ àti ẹ ọmọ àfi kúyà náà lọ ránṣẹ́ sí ẹ. Ẹni tó máa wà á lọ àmọ̀ ẹni tó máa wà paradise àmọ̀ ẹni lọ́ni ẹ̀kọ́ tí àsàlámà ní kú káàkiri. Gbogbo ẹ̀. Ẹnu pọ̀. Ibi tó bá ti wọ̀ ẹ́ ló ti kí ìwọ ló wọ̀. Ẹ̀ṣẹ́ àti àṣekí àtúbọ̀ tọ́ òun ló jù. Gbogbo olórí tó bá ti fi fi pa ọgbọ́n bẹ́ẹ̀ níyẹ̀ ọlọ́run bá òní tó dáṣeyọrí. Àmọ́ gbogbo olórí tó bá ti ní símpátì tó lẹ̀jẹ̀ pé wẹ́ẹ̀fì àìlọ́mọ ẹgbẹ́ yẹn tọ́lọ̀ kó sí lábẹ́ tó bá yẹ kó jẹ ilé ogun àtọwọ́ àtọwọ́ ẹ̀ ọmọ àgbàgbé ọ̀rẹ́. Àwọn epo ìjọba jẹkújẹrá àwọn èèyàn bíi Fáráò ọlọ́run bílẹ̀ jùmọ̀ rẹ̀ abáyé ní wọn sígbó. Wọ́n á máa bá òṣì wọn lọ àwáyé ẹ̀ máa ṣe bí
àbúrò ẹni tó lóun ẹ̀kọ́ ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀yin ẹ̀ṣẹ́ àṣekí ni ẹ̀yin jẹ́ wàkàláàtì bí ká sọ́ọ̀fù gbogbo branch àti gbogbo unity kí wọ́n kó wọn síbẹ̀ pé wọ́n máa lọ ṣe kọ́mítì kọ́ máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa lọ fowó yín kọ́ hostel wọ́n máa fowó yín ká pàtúwẹ̀tì wọ́n máa fowó yín jẹkújẹrá àbẹ́yìn ẹ̀yin ọmọ àlùbáríkà ẹ̀yin máa wà búrọ́ọ̀ṣì ìjọba máa ṣiṣẹ́ yín lọ ẹ̀ máa wà unity ẹ̀rọ máa ṣiṣẹ́ yín lọ gbogbo àwọn sólà ẹ̀sùn yín àwọn làbàṣẹ́ kí àdínwọ̀dà rẹ̀ ẹ̀wọ̀n ti jẹun sókè ẹ̀yin tẹ̀ wọ́n sálẹ̀ náà ẹ̀ẹ́kọ́ sókè àwọn máa ṣe bí wọ́n fẹ́ sálẹ̀. wọ́n máa ń gbọ́ ẹ̀kọ́ bó ṣe rí wá bó ṣe rí nìyẹn ibi tó bá ti pọ̀ tó rí ló fẹ́ rí. báwo bábá ṣe láì wọ́n ti ìṣe ẹ̀yìn àṣẹ ti níjọ́ wẹ́ẹ̀sì àwọn ọ̀rẹ́ tí àwọn olùdarí òṣèlú ìbàjọba tọ́lá kóyọ̀ 2,000 jáde ẹ̀yà kóyọ̀ 20,000 jáde. tó bá ṣiṣẹ́ tọ́ọ̀sì ẹ̀ wá wá wọn lọ́lé ẹ̀ lẹ́lẹ̀ wọn ló kó pa. Mr. Secretary, Mr. Of national progress. Zone I, zonal officer. Operational ṣèbí fóònù méjì lọ́pọ̀ lẹ́nu akọ̀wọ́ nǹkan akọ fóònù kọ́lẹ́ sọ fóònù méjèèjì tó ní akọ̀wọ́ àwọn olè ní gbogbo àwọn bínú olè méjì kàkàkàkàkà láti bẹ̀ ṣé ẹ̀dí ìdòwú. abẹ́lẹ̀ sọ̀rọ̀ ní White House. White House. Amẹ́ni ẹ̀sùn lẹ́ni ọdún 20 ẹ̀sùn. Àwọn ọ̀kọ́lẹ̀ ní 12 ẹ̀sùn. Wọ́n lẹ́nu ẹ̀sùn. Ṣé kò ṣe pàṣẹ́lì yẹn? Ṣé kò ṣe pàṣẹ́lì yẹn? Ìgbà ẹ̀kọ́ 20 ẹ̀sùn fọwọ́ kan. Ẹ̀kọ́ 18 fọwọ́ kan. Àwọn ọ̀kọ́ ń lò lẹ́wù. Àwọn ọ̀kọ́ ń lo 12. Ṣé kò ṣe pàṣẹ́lì yẹn? Àwọn tọ́jà ń lò lẹ́wù tó ń lo 12. Àwọn lọ́ fá ibú jù. Ẹ wá ń bínú pé ẹyẹ kí sẹ́kò kúrò lọ́wọ́ wọn yìí kí sẹ́kò pọ̀ kúrò lọ́wọ́ wọn bó ṣe súná yìí. A máa ṣe reconciliation. Ẹni tí ìráyè ti pè fiṣẹ́ lẹ̀. Àtọ́ba àtijọ́ yẹn kẹjẹ ṣe bíìtì tẹ̀ ń pa aláwùsá tẹ̀ ń pa ẹ̀kọ́ ẹ̀ ẹ̀kọ́ ń ṣe kí ni ẹ̀kọ́ ń da owó nù ní. Ibi tẹ́ bá ti mọ aláwùsá lè wú lọ. Ibi tẹ́ bá ti mọ gọ́ọ̀mẹ̀ntì tẹ̀lé yọ. Èmi ni spíkà yín whether you like or not. Èmi ni spíkà yín. Àtọ̀wọ́ àtẹ̀yìntẹ̀ wà bí. Èmi ni spíkà yín. Ìbẹ́ta ló ń gbèsè ọ̀.